Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ìsinmi ẹní, a kú bó ṣe ń lọ, a kú ìtẹ́tí gbọ́ wa, ẹ ṣé gan ni. Ohun tí mo ní kí n sáré mú wá sétí gbọ́ wa ni pé ọkọ Ashley, ọkọ àárọ̀ yìí tó sọ pé òun lòún bí Tádé Mákinwá, Adé Mákinwá Adé Mákindé, òun ni o, òun ló lọ jáwèé fún Ashley ní Ìkẹjà High Court. Wọ́n ló wá serve Ashley níwèé High Court ní àná òde yìí. Wọ́n ní kí Ashley wá jẹ́jọ́. Wọn ò mọ̀ pé, ta ló mọ̀ pé bọ̀bọ́ yẹn ó mean iṣẹ́ gidi gan. Ó mean Ashley to the core, to the extent. Ó ní pẹ̀lú gbogbo irọ́ tó ń pa káàkiri, tó ń sá kúbẹ́kúbẹ́ káàkiri pé kó wá sí court. Kò ṣá lè parọ́ fún àwọn court. Torí wọ́n kì í wọ́n ń sá. Wọ́n ní wọn ò mẹ́ni tó kú. Òun lọ̀rọ̀ Ashley. Wọ́n ní kó lọ ṣe DNA, ó lóun ò ṣe. Wọ́n ní kó lọ ṣe traditional right, ó lóun ò ṣe. Ó ń sá kúbẹ́kúbẹ́ lábẹ́ kábíyèsí. Ó parọ́ bí ilẹ̀ bí ẹni pé kábíyèsí ló lọmọ. Kábíyèsí ló lọmọ. Kábíyèsí náà, òun náà wá dákẹ́. Ó ń retí, kì í ṣe pé kábíyèsí dákẹ́ náà o. Ó ń retí pé, òun yìí ń wò pé until tó bá ṣe tán, tó bá ti yá. Àbí ilé ayé yìí kọ́ náà ni. Ó pẹ́ bóyá ó máa ṣe DNA. Ṣùgbọ́n pẹ̀lú ó pẹ́ bóyá ó máa ṣe DNA. Ashley ò máa gbéyìn nínú iṣẹ́ ibi. Ó máa yìí ń tẹ̀síwájú nínú iṣẹ́ ibi. Ó ń wá bó ṣe fẹ́ pa kábíyèsí kí àṣírí má tú. Ó ń wá bó ṣe fẹ́ pa kábíyèsí lára kí àṣírí òun má bàá tú. Gbogbo iṣẹ́ kábíyèsí ó fẹ́ bàjẹ́ kí àṣírí má tú. Ṣé just like that? Ṣé bí ayé ṣe wà náà nìyẹn? No. Àfi tí ò bá sí Ọlọ́run lókè. Àfi tí ò bá ṣe Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo ènìyàn. Àfi tí ò bá ṣe pé ẹ̀jẹ̀ kan náà ló ń rìn lára gbogbo wa àtomi ara. Ni Ashley lè sọ pé òun jábọ́ látọ̀run. Ó ti ẹ̀ jábọ́ látọ̀run, ṣe bá ọ̀run lọlọ́run wà. Bó tilẹ̀ jẹ́ pé àwa kò lè rí. Ó ń rí wa, ó ń mọ ohun gbogbo, ó sì ń ṣe ohun gbogbo fún wa. Fún everybody. Ni Ashley sọ pé òun fẹ́ máa fi búrẹ́dì kó omi ọbẹ̀ kábíyèsí jẹ. It is impossibility. Impossibility. Kò yẹ kó lè ṣẹlẹ̀ náà. Kó lè ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo irọ́ tó ń pa lọ́tùn, lósì, lókè àti ilẹ̀, gbogbo everywhere tó fi parọ́. Gbogbo ó wá hàn kedere, Ọlọ́run dẹ̀ ń túnú àṣírí ẹ̀. Ó hàn kedere fún gbogbo ẹ̀dá. Tó jẹ́ pé Ọlọ́run dẹ̀ ń túnú àṣírí ẹ̀. Wọ́n ní gbogbo àìṣòdodo pé òun lè ṣẹ̀. Bẹ́ẹ̀ ni. Nígbà Ashley wá gbójúgbóyà tó sọ pé òun ò ní ibòmíì tóun lè parọ́ fún. Ó wá ní ilé kábíyèsí. Ilé ọba gbogbo first class, gbogbo Odùduwà. Ilé Odùduwà. Kò mẹ́ni tóun bá fà. Tá bá ti sọ wípé torí pé a jẹ́ ọmọ onílẹ̀. Ó rò pé ó tán síbẹ̀. Ọmọ onílẹ̀ báwo? Ṣé bá àwọn forefather ẹ̀ ti ṣe tí wọ́n ti lọ? Ó kan ìdílé mi. Bó ti ẹ̀ jẹ́ pé gbogbo wọn ẹbí kan náà ni wọ́n. Wọ́n ní oko kì í jẹ́ ti bàbá àti tọmọ kó má là álà. Àlá ti wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni. Àlá ti wà ńbẹ̀. Kò dẹ̀ sí ẹni tó máa sọ pé òun fẹ́ ranjú ẹ̀ lẹ̀ nínú àwọn ẹbí kábíyèsí. Àbáwọn ẹ̀gbọ́n kábíyèsí, àbáwọn àbúrò kábíyèsí náà máa sọ wípé títorí pé gbogbo wọn jẹ́ ẹbí kan náà, kán lajú wọn lẹ̀. Kí irú Ashley pẹ́níṣìn yẹn, irú Ashley kékeré yẹn, kélébé yẹn, ó wá sọ wípé òun fẹ́ bá kábíyèsí fà. Fà kí ni nǹkan náà? Ọkùnrin gan ṣe ó ṣe tì, not to talk of ohun ọmọ pẹ́níṣìn yẹn, jéńjé yẹn.
ọmọ kúkúrú bìlísì ó lóun fẹ́ bá kábíyèsí wa fà. Who is she? Níbo ló ti wá? Who does that? Bọ́rọ̀ ènìyàn wa kan. Ó ní who does that? Kò sẹ́ni tó lè ṣe irú ẹ̀ tó máa mú jẹ. Ó kéré sí nọ́mbà. Ó kéré sí nọ́mbà kábíyèsí. Ṣé nítorí pé kábíyèsí kàn dákẹ́ tó wù? Níbo ni ibẹ̀ tí níbo ni irú ẹ̀ tí ń wáyé? Kò sí. Wọ́n ní ọkọ tó ní Adémákin wá pé ó ti wá ń claim pọ́n. Ó ti ń claim ẹ̀ tí polówó rárá. Kábíyèsí ní if that be the case, ó dà jẹ́ ká lọ ṣe tradition. Ó lóun ò ṣe. Jẹ́ ká lọ ṣe DNA. Ó lóun ò ṣe. Ṣáṣírí ò ti wá tú. Ta ni ò mọ̀ pé kábíyèsí kọ́ ló lọ́mọ? Bọ̀bọ́ yẹn tó dẹ̀ ní ọmọ, ó dẹ̀ lọ jáwé fún straight. Pé ṣo sọ pé o stubborn, òun á dẹ̀ fi imú ẹ̀ dánrin. Ọmọ ọlọ́mọ ti lọ jáwé fún because ó claim nǹkan ẹ̀. Ó dá lójú pọ̀ ọmọ ẹ̀ ni. Ó ní òun lọ síbi iṣẹ́ ní nǹkan tá a gbọ́. Kóhun tó dé, Ashley ti palẹ̀mọ́ wá sí Ìkòròdú. Wá sí Ifẹ̀. Ó ti palẹ̀mọ́ ti wá sí Ifẹ̀. Wọ́n ló ti gbé ọmọ lọ sí ilé ọkọ mi láti kábíyèsí. Òun lẹ́ni ṣe gbójúgbóyà tó fi wá bá kábíyèsí pé ọmọ òun ni o. Kí kábíyèsí má claim ọmọ yẹn. Kábíyèsí ni àbí òótọ́ ni àbí kí. Kábíyèsí ò ṣáà lè force ọmọ yẹn pé kí bọ̀bọ́ yẹn kó get out. Pé òun lòun lọmọ. Níbo náà fi ọ̀tọ̀ Ọlọ́run sí? Tọ́lọ́run ò bá dìde ní immediately, Ọlọ́run máa dìde. Ó máa gbógun. Àbáwọn alálẹ̀ táwọn náà ò bá dìde. Ọjọ́ iwájú ń dúró de kábíyèsí. Tí bá máa ń rí dáadáa, wọ́n máa ní tí kíní yẹn a máa ń rí nínú fíìmù. Tí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan òtítọ́ á bà. Nígbà bá yá sí kábíyèsí yẹn. Kì í ṣe kábíyèsí wa yìí o. Ní ìta à ń wò nínú home video. Wọ́n ní gbogbo báyá wọ́n ní àbíyèsí o. Wọ́n ló sick o. Ó ṣe gbá o. Ó strong o. Kí ló ṣe kábíyèsí? Nígbà táwọn ọlọ́pẹ̀lẹ̀ bá máa dá ọ̀pẹ̀lẹ̀ lẹ̀, wọ́n ní kábíyèsí pé nǹkan kan ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Pé nǹkan tó fa okùnfà sickness kábíyèsí. Kábíyèsí mọ̀, ó dẹ̀ bu ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Òun àti ìyàwó ẹ̀ wọ́n bu ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Ìyàwó tó bí ọmọ yẹn. Àṣé, no, ṣé ó mọ̀ ṣá? Nígbà tí Ifá bá dáfá, wọ́n ní ọmọ àrólé. Wọ́n ní ọmọ kábíyèsí yẹn o. Pé ọmọ àrólé kábíyèsí yẹn pé kì í ṣe kábíyèsí ló bí. Àṣé ó ti lóyún ọgbọ́n ẹ̀ wá fún kábíyèsí. Kábíyèsí dẹ̀ gbà. Wọ́n ní ọmọ yẹn ṣé òun ló fa okùnfà tí kábíyèsí yẹn fi ń sick nígbà. Àṣírí ò ti tú. Tí kábíyèsí yẹn bá ní luck, ara ẹ̀ á yá. Ṣùgbọ́n immediately tí woman yẹn gbọ́, ó dẹ̀ ti immediately tó gbọ́ pé ìyẹn tó bímọ fún kábíyèsí yẹn, ó na pápá bora. Ó ferege. Èyí tí ò dẹ̀ sálọ, wọ́n bá a ṣẹ. Wọ́n sìn kúrò nílùú. Ẹ mọ bó ṣe máa sọ pé wọ́n sìn yàn kúrò nílùú. Wọ́n sin irú obìnrin yẹn kúrò nílùú. Ṣé bá ṣáà ń rí gbogbo wa là ń rí. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká ṣe ìkà ò dáa. Ẹ jẹ́ ká ṣe nǹkan bó ṣe tó àti bó ṣe yẹ. Ẹ má jẹ́ ká fi ètè ká má fi pálapàla pa. Pé kí irú ẹ̀ má bá wáyé, òun ni irú ti Ashley tó ń fi kan pé dúdú, tó ń fi dúdú pé funfun fún kábíyèsí. Ṣùgbọ́n ó hàn kedere. Gbogbo àwa gan ò gbà. Àwọn ayé ò gbà. Àwọn ọmọ Odùduwà ò gbà pé ká lè lájú wálẹ̀ kí kábíyèsí kó máa ṣìnà ká má rí. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, mo ní kí n fi eléyìí tó yín létí. Bí ọkọ Ashley ti lọ pe Ashley lẹ́jọ́ ní Ìkẹjà High Court so that kó lọ jẹ́jọ́. Kó lọ jẹ́jọ́. Á sọ òótọ́. Ṣé òótọ́ tó sọ pé òun ò ní sọ fún kábíyèsí àbí fún kí n tó bá dé court á lọ jẹ́jọ́. Wọ́n dẹ̀ ní 15 years àbí 10 to 15 years imprisonment. Bẹ́ẹ̀ ni, kó tiẹ̀ lọ kójú ẹ̀, kó lọ fi mú ẹ̀ dánrin. Ẹ̀yin èèyàn, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe.
Ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.